Dangote àṣírí tú pátápátá. Ilé-ẹjọ́ ti dájọ́ báyìí. Ilé-ẹjọ́ tó ń gbọ́ ọ̀rọ̀ ilé-iṣẹ́ àti tàwọn òṣìṣẹ́ wọn National Industrial Court. Wọ́n ti ní ẹgbẹ́ àwọn elépo bẹntiróòlù tí wọ́n ń pè ní Nupeng àti àwọn awakọ̀ táǹkà epo kò sí èyí tó gbọ́dọ̀ dá iṣẹ́ sílẹ̀ nínú wọn o, tàbí èyí tó gbọ́dọ̀ lọ láti dí wọn lọ́wọ́ nílé iṣẹ́ ìfọpo Dangote pé kí wọ́n má fọ epo tàbí kí wọ́n má gbé epo wọn káàkiri. Àwọn Nupeng ti ń lérí tẹ́lẹ̀ pé àwọn fẹ́ daṣẹ́ sílẹ̀. Wọ́n ní Dangote àti àwọn òṣìṣẹ́ kò fẹ́ ṣe ẹgbẹ́ àwọn ò sì ní gbà fún un. Bẹ́ẹ̀ ni Dangote ní kì í ṣe ọ̀ràn ni wọ́n fi ń ṣe ẹgbẹ́ kan, ẹgbẹ́ tó bá wù kálukú ló lè ṣe. Ìyẹn ló ń bí àwọn Nupeng àti àwọn alátìlẹ́yìn wọn gbogbo nínú. Wọ́n ní nílẹ̀ yìí kọ́ ni Dangote àti àwọn èèyàn ẹ̀ yóò ti máa ṣiṣẹ́ wọn, àti pé tí wọn kò bá fẹ́ gbà lẹ́rọ̀ wọn yóò gbà lélẹ̀ nítorí àwọn yóò dá gbogbo nǹkan rú pátá ni. Ọ̀nà wo ni wọn yóò fi dá gbogbo nǹkan yìí rú? Wọ́n ní àwọn yóò daṣẹ́ sílẹ̀ ni. Kò sẹ́nìkan tí yóò ṣiṣẹ́ bí adìẹ bá sì ti bà lókùn báyìí, ara ò ní rọ okùn, ara kò ní rọ adìẹ ni. Ṣùgbọ́n adájọ́ Emmanuel Danjúmọ̀ Subilim ti ilé-ẹjọ́ gíga l'Àbújá dájọ́ lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹsàn-án tá a wà yìí pé ẹnikẹ́ni nínú àwọn ẹgbẹ́ yìí kò gbọ́dọ̀ dá aláṣà pé òun yóò dáṣẹ́ kankan sílẹ̀ o, tàbí pé òun yóò dí àwọn Dangote lọ́wọ́ láti má ṣe iṣẹ́ wọn. Àwọn Dangote ló pẹjọ́ náà pé kí ilé-ẹjọ́ gba àwọn lọ́wọ́ àwọn Nupeng pẹ̀lú àwọn ẹgbẹ́ alágbàtà tó kù kí wọ́n má dí iṣẹ́ àwọn lọ́wọ́, kí wọ́n fi àwọn sílẹ̀ kí àwọn máa ṣe òwò tiwọn káwọn náà sì máa ṣe tàwọn. Òwò kò sá gbọ́dọ̀ fowó lọ́rùn, abánitan kò sì gbọ́dọ̀ fani nítan ya. Ohun tí adájọ́ náà ṣe dájọ́ bẹ́ẹ̀ pé kinní kan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ títí tí òun yóò fi gbọ́ odidi ẹjọ́ náà tán nìyẹn. Ṣùgbọ́n títí ayé yóò fi parí ni o, ọtí àgbàdo kò ní tán nínú àparò. Àwọn Nupeng àti àwọn alágbàtà tó kù láwọn kò lè fi Dangote lọ́rùn sílẹ̀. Wọ́n ní yóò bà nǹkan jẹ́ fáwọn ni, àti pé kì í ṣe àwọn nìkan ni yóò bà nǹkan jẹ́ fún, yóò bà nǹkan jẹ́ fáwọn ọmọ Nàìjíríà. Ìjà tí àwọn sì ń jà yìí kì í ṣe ìjà nítorí tara àwọn nìkan, nítorí tàwọn ọmọ Nàìjíríà ni. Àmọ́ àṣírí ti tú báyìí o. Ìjà burúkú tó ń lọ láàrin ilé ìfọpo Dangote àti àwọn alágbàtà epo bẹntiróòlù yìí, àṣírí ohun tó ń fa ìdí ìjà náà ti tú síta pátápátá. Kódà ọ̀rọ̀ náà ti túbọ̀ fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ sí i. Ẹgbẹ́ tí wọ́n ń pè ní Dapman tó gba ìjà náà kan rí báyìí, ẹgbẹ́ àwọn alágbàtà epo bẹntiróòlù tó lágbára ju gbogbo àwọn tó kù lọ ni. Àwọn ni wọ́n ní dépò tí ọ̀pọ̀ ń já epo wọn sí, láti ọ̀dọ̀ wọn ni wọ́n sì ti ń pín epo títà yìí káàkiri. Bẹ́ẹ̀ ni àwọn fúnra wọn náà sì ń ta epo. Nígbà tí ilé-iṣẹ́ ìfọpo Dangote yìí dé tí èdè àìyedè sì bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ yíkáyíká, ló hàn pé àwọn ẹgbẹ́ oríṣiríṣi ló wà nídìí okòwò epo bẹntiróòlù títà nílẹ̀ wa. Nǹkan kan náà ni gbogbo wọn sì ń ṣe o, kò sí iṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju epo títà yìí náà lọ. Àmọ́ ohun tó jọ pé ó máa ń ṣẹlẹ̀ ni pé bí ìjà bá ti dé tàbí èdè àìyedè bá ti ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ kan, àwọn kan yóò jáde kúrò níbẹ̀, wọn yóò sì dá ẹgbẹ́ tiwọn sílẹ̀. Nídìí èyí, ẹgbẹ́ bíi oríṣi 6 tàbí jù bẹ́ẹ̀ ló wà tí wọ́n ń pe ara wọn ní alágbàtà epo bẹntiróòlù. Bẹ́ẹ̀ iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe, kálukú wọn ló sì ń pàṣẹ ọ̀tọ̀ọ̀tọ̀ fáwọn tó bá ń ta epo. Bí Ipman tó lórúkọ ti wà, bẹ́ẹ̀ ni Moman wà, bẹ́ẹ̀ ni Petran, Dapman, Merman, Pentam náà wà. Bẹ́ẹ̀ gbogbo àwọn yìí kò ní iṣẹ́ míì, mákẹ́tà ni wọ́n, kò sì sóhun tí wọ́n ń pè ní mákẹ́tà ju alágbàtà lọ. Àmọ́ ẹgbẹ́ ti Dapman yìí lẹ́nu jù, nítorí ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tó kù náà ló máa ń wà nínú wọn. Bí ojú ogun bá sì fẹ́ le, tí wàhálà bá fẹ́ bẹ̀rẹ̀, Nupeng tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ àti awakọ̀ epo bẹntiróòlù ni wọn yóò lò pé kí wọ́n daṣẹ́ sílẹ̀. Bí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀, gbogbo ohun tí wọ́n bá ń jà fún ni yóò tẹ̀ wọ́n lọ́wọ́. Ohun tó fà á tí iléeṣẹ́ Dangote fi ní àwọn ti rí ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀, pé àwọn Dapman ló wà nídìí ìjà tí àwọn Nupeng ní àwọn fẹ́ bá àwọn jà, nítorí tí àwọn dẹ́rẹ́bà àwọn láwọn kò ṣe ẹgbẹ́ àwọn. Ohun tí àwọn Dangote ṣe kọ́kọ́ la Nupeng ní ìwé ìpẹ̀jọ́ nìyẹn, tí adájọ́ sì ti ká àwọn lọ́wọ́ kò pé kí wọ́n sinmi rọ̀bọ̀ rebe o,
kí wọ́n má kó wàhálà kankan bá aráàlú kí wọ́n ní àwọn ń daṣẹ́ sílẹ̀. Bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ lásìkò yìí, eyín tí ajá fi ń bá ọmọ ẹ̀ ṣeré náà ni yóò fi gé e jẹ o. Ó jọ pé ohun tó jẹ́ kí àwọn Dapman fúnra wọn gbé orí jáde rèé tí wọ́n sì bínú rangbọndan. Wọ́n ní Dangote ti sọ̀rọ̀ kan tó fi bú àwọn tí kò bá sì jáde láti tọrọ àforíjì kó ní òun kò sọ bẹ́ẹ̀ mọ́, àwọn yóò bá afakinní kan fìrákù ni yóò máa jẹ. Àwọn ẹgbẹ́ yìí ni Dangote purọ́ mọ́ àwọn pé àwọn ń ra epo ní orúkọ Nàìjíríà, àwọn ń lọ tà á sí Lomé ní Togo. Bẹ́ẹ̀ làwọn tó ń kó epo tí àwọn bá gbà ní Nàìjíríà lọ sọ́hùn-ún. Wọ́n ní àfi kí Dangote kó ẹ̀rí jáde láti fi hàn pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí. Wọ́n ní tí àwọn kò bá rí ìwé tó fi hàn pé lóòótọ́ lẹ̀sùn tí Dangote fi kan àwọn yìí, wàhálà yóò ṣẹlẹ̀ o. Ní tòdodo, nígbà tí àwọn ẹgbẹ́ yìí ní nínú àwọn ọmọ ẹgbẹ́ àwọn ń ra epo ní Lomé, bẹ́ẹ̀ epo tí Dangote tà fún àwọn yẹn náà ní owó pọ́kú ni, pé owó tó ń ta epo fún wọn ní Lomé náírà 65 naira ló fi dín sí iye tó ń tà fún àwọn ọmọ Nàìjíríà. Èyí tó fi hàn pé Dangote ń rí àwọn ọmọ Nàìjíríà jẹ. Nígbà náà ni Dangote ní àwọn èèyàn náà ti tú àṣírí ara wọn o. Àbí kí ni wọ́n ń wá lọ sí Lomé láti lọ ra epo tí wọ́n fẹ́ tà ní Nàìjíríà, tí wọ́n tún ní epo Dangote làwọn rà níbẹ̀. Ó ní bí àwọn ọmọ ẹgbẹ́ yìí ti ń ṣe láti ọjọ́ yìí wá nìyẹn. Wọn yóò ra epo ní Nàìjíríà lówó pọ́ọ́kú, wọn yóò sì lọ máa tà á ní àwọn orílẹ̀-èdè Áfíríkà tó yí wa ká lówó gọbọi. Yàtọ̀ sí kí wọ́n tà á ní Nàìjíríà tí wọ́n ti gbé epo náà fún wọn lówó pọ́ọ́kú nítorí àwọn ọmọ Nàìjíríà. Àwọn Dangote ní nígbà míì láyé ìgbà tí wọ́n ń gba sọ́bsidì, àwọn èèyàn yìí yóò gba sọ́bsidì owó ìrànlọ́wọ́ epo lọ́wọ́ ìjọba. Àmọ́ tí wọ́n bá ra epo náà tán, wọn kò ní gbé e gba Nàìjíríà, wọn yóò gbé e lọ tà ní orílẹ̀-èdè míì ní Áfíríkà nítorí èrè gọbọi tí wọ́n lè jẹ. Àwọn ohun tó bí ẹgbẹ́ Dapman nínú rèé. Wọ́n ní Dangote fẹ́ fa àwọn lé ìjọba àpapọ̀ lọ́wọ́ ni, nítorí ìjọba àpapọ̀ lè mú àwọn aṣáájú àwọn pé àwọn làwọn ń ba ètò ọrọ̀ ajé Nàìjíríà jẹ́. Pé tí àwọn kò bá sì fèsì Dangote báyìí, àwọn èèyàn kò ní mọ̀ pé irọ́ ló pamọ́ àwọn. Pé kó tètè sọ pé ọ̀rọ̀ tó ń sọ òun ò sọ bẹ́ẹ̀ mọ́ o, nítorí bí kò bá sọ bẹ́ẹ̀ yóò rí wàhálà gidi látọ̀dọ̀ àwọn. Àmọ́ nígbà tí àwọn Dangote gbọ́ bẹ́ẹ̀, níṣe làwọn ń rẹ́rìn-ín o. Wọ́n ní ìhàlẹ̀ lásán làwọn ẹgbẹ́ Dapman ń ṣe. Wọ́n ní wọ́n fẹ́ fi ìhàlẹ̀ bo ohun tí wọ́n ń ṣe mọ́lẹ̀ ni. Wọ́n ní bó bá jẹ́ ohun tí àwọn wí ká wọn lára, tí wọ́n bá sì mọ̀ pé irọ́ làwọn pa mọ́ wọn, kí wọ́n gba ilé ẹjọ́ lọ, kí wọ́n nìṣó nílé ẹjọ́. Nígbà tí àwọn bá jọ dọ̀hùn, àwọn yóò kó ẹ̀rí tó wà lọ́wọ́ àwọn kalẹ̀. Gbogbo ayé yóò sì mọ òpùrọ́ àti alábòsí nínú àwọn méjèèjì. Nígbà náà ni Dangote tú àṣírí tẹ́nìkankan kò mọ̀ tẹ́lẹ̀. Wọ́n ní àwọn Dapman yìí owó burúkú kan tí wọ́n fẹ́ kí àwọn máa san fáwọn tí àwọn ò san gan-an ló wà nídìí ìjà yìí o. Dangote ní àwọn Dapman ní àwọn ni wọ́n ní dépò tí àwọn elépo ń kó epo sí, níbi tí àwọn alágbàtà ti máa ń lọ gba epo. Àwọn Dapman yìí wá ní kí Dangote máa gbé epo ẹ̀ fáwọn, kó máa wá já epo ẹ̀ sọ́dọ̀ àwọn, kó sì máa san náírà 75 naira lórí lítà epo kan tí wọ́n bá wá já. Àti pé ohun tí àwọn Dapman ń wí ni pé kí àwọn fi owó náà lé orí owó tí àwọn yóò máa ta lítà epo fún àwọn ọmọ Nàìjíríà. Àwọn Dangote ní àwọn ẹgbẹ́ yìí sọ fáwọn pé tí àwọn bá fi owó náà kún owó epo yìí, kò sẹ́ni tí yóò mọ kinní kan. Bẹ́ẹ̀ ni kò ní kó ìdààmú bá ẹnikẹ́ni nígbà tó jẹ́ owó náà kò pé 100 náírà. Àwọn Dangote ní nítorí pé àwọn sọ pé àwọn ò gbà àti pé irú ìyẹn kò lè ṣeé ṣe, làwọn Dapman ṣe bẹ̀rẹ̀ wàhálà gidi pẹ̀lú àwọn, tí wọ́n sì ń dẹ àwọn Nupeng àti àwọn míì sáwọn láti máa halẹ̀ mọ́ àwọn pé àwọn yóò daṣẹ́ sílẹ̀, àwọn ò ní jẹ́ káwọn dẹ́rẹ́bà àwọn ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn Dangote ní bẹ́ẹ̀ ìdí táwọn kò ṣe san owó náà fún àwọn Dapman tí wọn kò sì gbà wọ́n láàyè pé kí àwọn gbé epo àwọn lọ sọ́dọ̀ wọn ni pé owó tí wọ́n ní àwọn fẹ́ máa gbà lọ́wọ́ àwọn yìí, tí wọ́n bá kó owó náà jọ lọ́dún kan, ó jẹ́ tírílíọ̀nù 1.5 náírà, 1.5 trillion naira. Owó náà kì í ṣe bílíọ̀nù o, tírílíọ̀nù ni. Owó tó tó láti ṣe nǹkan rere fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kan. Àmọ́ àwọn Dapman fẹ́ kí Dangote bá àwọn fi ọgbọ́n gba owó náà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà nípa fífikún owó epo bẹntiroo lítà kọ̀ọ̀kan tí wọ́n bá ń tà fún wọn. Àwọn Dangote ní lọ́rọ̀ kan,
àwọn Daman fẹ́ máa gba subsidy lọ́wọ́ àwọn ni wọ́n fẹ́ máa gba subsidy lórí epo bẹntiró tí àwọn bá ń tà fáwọn ọmọ Nàìjíríà ọwọ́ àwọn ni wọ́n ti fẹ́ máa gbowó náà ṣùgbọ́n wọ́n fẹ́ kí àwọn gbà á padà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ní níbi tí ìjà burúkú ti dé rèé torí yàtọ̀ sí pé owó tí wọ́n fẹ́ gbà yìí kì í ṣe owó kékeré rárá ìnira ni yóò tún jẹ́ fún àwọn ọmọ Nàìjíríà níwọ̀n gbà tí àwọn bá tún fi náírà 75 kún iye tí àwọn ń ta lítà epo kan àti pé níwọ̀n ìgbà tí àwọn ti ní ilé ìfọpo tí àwọn ní ibi tí àwọn ń tọ́jú epo tàwọn náà sí tí àwọn sì ti ṣètò pé tí ẹnikẹ́ni bá ti wá ra epo bẹntiróòlù nílé ìfọpo àwọn ọ̀fẹ́ làwọn yóò bá gbé epo náà débi tó ti ń lọ tà á nítorí àwọn ti ní àwọn mọ́tò rẹpẹtẹ tí wọn kò ní iṣẹ́ méjì ju epo pínpín yìí lọ kí làwọn yóò tún ṣẹ̀ṣẹ̀ wá máa sanwó dẹ́pò sí kí ló sì dé tí àwọn onídẹ́pò yóò máa pàṣẹ fáwọn pé dandan ni kí àwọn gbé epo àwọn wá sọ́dọ̀ àwọn kí àwọn alágbàtà tó kù sì wá máa gbé e láti bẹ̀. ohun tó ṣẹlẹ̀ gan rèé tí ìjà náà ṣe ń le sí i torí ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ owó ni o ọ̀rọ̀ 1.5 trillion naira ni ibi tí irú owó bẹ́ẹ̀ bá sì balẹ̀ sí lọ́dún kan kódà ó ju owó tí àwọn ìpínlẹ̀ púpọ̀ ń rí ní Nàìjíríà yìí lọ inú àwọn Daman kò lè dùn o kí àwọn má rí owó báyìí gbà ohun tó sì fà á táwọn náà fi ń fi gbogbo ara jà nìyẹn bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní gbogbo ohun tí Dangote wí kò rí bẹ́ẹ̀ pé iṣẹ́ tí àwọn ń ṣe níta wọn kò jù láti jẹ́ kí epo bẹntiróòlù wà fún gbogbo èèyàn lọ àwọn sì mọ̀ pé láti ọ̀dọ̀ àwọn làwọn ti lè pín epo náà kó kárí nítorí pé àwọn Dangote sì ti ra tírélà tó lé lẹ́gbẹ̀rún 10,000 tí wọ́n ti kó 4,000 jáde níbẹ̀ àwọn náà ní àwọn kò nílò láti máa gbé epo àwọn lọ sí dẹ́pò kankan pé kí wọ́n jẹ́ kí àwọn tí wọ́n bá fẹ́ ra epo bẹntiróòlù wá sanwó wọn kí àwọn sì bá wọn gbé epo náà débi tí wọ́n bá fẹ́ gbé e lọ lọ́fẹ̀ẹ́ láì sanwó kankan mọ́ ẹni tí kò bá sì tẹ́ lọ́rùn pé kó gba ilé ẹjọ́ lọ kó lọ pẹjọ́ lórí ìyẹn Dangote ti wà nílé ẹjọ́ pẹ̀lú àwọn Nupeng èèyàn kò tí ì wá mọ̀ bóyá àwọn Daman náà yóò gbé Dangote lọ sílé ẹjọ́ lóòótọ́ làṣírí ọ̀rọ̀ gbogbo ti ń tú jáde síta báyìí àmọ́ ẹnìkan kò tí ì fẹ́ gbàfẹ́ nìkan nínú àwọn méjèèjì ojú ajá ń ṣẹ̀jẹ̀ ọlọ́jà ń bínú alágbàtà ń bínú gbogbo ẹ̀ lórí àwọn ọmọ Nàìjíríà ni o torí arọ tó ń lo oògùn ìyàgbẹ́ àwọn ẹlẹ́sẹ̀ méjì ló fẹ́ kó sí wàhálà yẹn o nítorí nígbà tí ìgbẹ́ gbuuru bá bẹ̀rẹ̀ láàrin òru apá òun nìkan ò ní lè ka o Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Dangote pẹ̀lú àwọn alágbàtà epo wọ̀nyí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn ẹ kú kalẹ̀.